ẹ̀yọ́nú àwọn àgbàlagbà tó le tí ó sì máa mú kéèyàn máa rí nǹkan gidi ṣe nínú ayé. Kí lá lọ wá? Á lọ wá èpo igi sin. Ẹ bá ń gbé sí káwọn èèyàn rí igi yẹn, igi sínú. Tó bá ń gbọ́ pé bísin bá là màá là, bísin bá ti là ayé máa ń lànà kan sí ni. Tó o bá lo sẹ́yìn ayé lànà rẹ̀ kọ́, wọ́n lànà owó kọ́, wọ́n lànà gbéga kọ́, wọ́n wàá lọ pa èpo igi sin pẹ̀lú ọ̀pọ̀lọ́ gbígbẹ àtòdìdí àtàrí kan, wọ́n wàá jó. Tó o bá ti jó tó ti dòògùn, ìwọ kàn dá sínú epo pupa kó o máa mú ní síbí kan lójúmọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Nígbà tó bá fi lò láàrin ọ̀sẹ̀ méjì mẹ́ta, ó mọ̀ pé iṣẹ́ ló ń lò. Iṣẹ́ yìí tún wá ṣiṣẹ́ pé béèyàn bá ń dààmú rẹ̀, wọ́n mọ̀ fọ́ ara wọn ṣera wọn. Amọ́roro, alàroro, ọjọ́ tó ń ti kọ̀lé ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé, inú awọ ni wọ́n ní ọmọ gbé. Ohun tó bá sì ní ọmọ gbé inú awọ ò gbọ́dọ̀ ríta mọ́. Gbólóhùn tá a fi dá ẹ̀jẹ̀ nu. Ṣé mọ̀dí tó jẹ́ imú wa? Arìnrìn àjò awá ewé àtegbò lọ sára àwọn inú igbó kìjikìji. Tẹ́ bá wà yíká yẹn rí wípé inú igbó ńláńlá la wà yìí, kìí ṣe pé ibi tílé wà ní. Àwa àwọn egbòogi lọ. Àwa ará àwọn kan tí wọ́n lásìdẹ́ǹtì lórí ọ̀kadà tẹ́jẹ̀ yìí ń ṣe sàlàsòlò. Mo wá ní ẹ̀yin ọmọ ẹ dúró. Ó yẹ ká ṣe nǹkan kan ká lè mọ̀ wípé àwa náà wà nú ayé. Mo wá wò pé àǹfààní tá a lò fẹ́ni tó ṣubú lórí ọ̀kadà tẹ́jẹ̀ ń dà lára ẹ̀, ó yẹ ká fún gbogbo àgbáyé. Bó là á ṣe é ṣe é? Bóyá èèyàn bá lásìdẹ́ǹtì ni, àbí bóyá nǹkan kan ó tiẹ̀ ṣèṣì farapa tẹ́jẹ̀ yìí fẹ́ pọ̀jù tó lè fẹ́ mẹ́mi lọ. Ẹ kàn ṣe ibi tí ojú ikán yẹn bá wà, tójú ẹ̀jẹ̀ yẹn bá wà, ẹ ṣe sílẹ̀ mẹ́ta. Ẹ wà ní amọ́roro, alàroro, amọ́roro, alàroro, amọ́roro, alàroro. Ọjọ́ tó ń ti kọ̀lé ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé, inú awọ ni wọ́n ní kó o máa gbé. Ohun tó bá sì ní o máa gbé inú awọ ò gbọ́dọ̀ ríta mọ́. Ìwọ ẹ̀jẹ̀ yìí ó yá dá, ọkàn tutọ́ sílẹ̀ mẹ́ta. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹ̀jẹ̀ náà dá. Iṣẹ́ bàbá mi ni. Mo ti lò. Mo tún lò lónìí. Mo á rí pé yóò wúlò fún gbogbo ayé. Nọ́mbà tẹ́ pè mí sí rè, ẹ̀yọ́nú ni, aṣínà ni. Àbí bóyá àwọn àkànṣe iṣẹ́ kan tá àti ìmẹ́nubà rí ni. Wọ́n ṣáà ti pe Fágbénró ọmọ òrìṣà tó lá sórí nọ́mbà yìí. 080 30 45 63 83 080 30 45 63 83. Ẹ mọ́ gbàgbé ìlú Ìlọrin náà ni mo wà. Anywhere àtẹ bá ti sọ̀kalẹ̀ ń lù lọ ni, ẹ kàn gbọ́kadà. Ẹni ilé epo MM Ibro làkìlẹ̀ ń lọ. Tẹ bá ti dé ilé epo MM yẹn, ẹ béèrè ilé Fágbénró ọmọ òrìṣà tó lá, àpèsè ìṣègùn àgbáyé. Tẹ bá ti dé ilé epo MM yẹn, ẹ béèrè junction Olú guest house. Tẹ bá ti dé junction Olú guest house, ẹ rí sáńbọ̀dù mi, òrìṣà tó lá Fágbénró Herbal Medicine Limited. Ẹ rí fọgànáísà kan junction yẹn, Alhaji Hasan Ọmọdé. Ẹ béèrè ilé Fágbénró ọmọ òrìṣà tó lá, àpèsè ìṣègùn àgbáyé. Àǹfààní bẹ lórí YouTube mi náà o, òrìṣà tó lá Fágbénró Herbal Medicine Limited. Ẹ like, ẹ share. Ire o, ire gbàngbà.